Ìjà Taye Currency àti Pasuma yìí mà ti wá di wàhálà Promax báyìí o, ẹ̀yin èèyàn wa. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bobby ni o, tí allegations ń lọ káàkiri tó fò káàkiri lórí ayélujára pé Taye Currency ó allegedly lọ rán àwọn boys ẹ̀ láti lọ lu supporter Pasuma tí wọ́n ń pè ní Bobby Money. Òun náà ni fọ́nrán tẹ̀ ń wò yìí o. Ló wá mú bàbá Ládò tó fi jáde pé ilé burú jáì pé béèyàn bá tiẹ̀ di fíìmù èèyàn kan ṣèbí police station ló yẹ kí wọ́n mú lọ láti bẹ̀ á dẹ̀ délé ẹjọ́. Àmọ́ ọ̀rọ̀ yìí ká àwọn èèyàn lára débi pé wọ́n ní wípé tí ẹ bá wò dáadáa wípé allegedly wípé Pasuma gan ó ń fún àwọn fans ẹ̀ ní ààyè láti máa bú àwọn ẹlẹgbẹ́ ẹ̀, láti máa bú àwọn colleagues ẹ̀, pé kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, wípé ó fún arákùnrin yẹn lówó, ó tún fún ọba àró náà lówó. Ẹ̀yin èèyàn wa, báwo ló ṣe jẹ́ gangan? Ibo lọ̀rọ̀ yìí dì sí, ibo ló dí kókó sí? Ẹ̀yin èèyàn wa, fọ́nrán bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Ládò lórí ọ̀rọ̀ Bobby, Taye Currency yìí àti Pasuma. Ṣé mọ̀ pé ìjà yìí ti wà ńlẹ̀ tipẹ́? Ẹ já gbọ́ lẹ́kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá Ládò. kè sọ̀rọ̀ tẹ̀ yìí tí wọ́n gan ti mọ̀ ní olórin tí ò bá ti gbà fún Paso kò síbi tí ń lọ kódà nílùú rẹ̀ wọn ò ní láìkí ẹ̀ kì í ṣe pé wọ́n sọ̀tẹ̀ rẹ̀ ẹ lọ mọ̀ tẹríba fẹ́ni tó yẹ kẹ́ ẹ tẹríba fún ẹni tẹ́ ẹ ti kó jọ kó mọ́ bàjẹ́ ṣe ju yín. mo fọlọ́n búra àsìkò lọ àwọn tí ò mọ̀ gbà tẹ́ ẹ̀ jìyà tán wọn ò gbà gbogbo ẹ̀ mọ́ yín lọ́wọ́ ojú yín ó dà ẹ jẹ́ lọ túbá Fálábì. lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ní arákùnrin yìí sọ rèé o tó fi di pé wọ́n rí inú fọ́nrán pé wọ́n ti lù ní ẹ̀lùbami. ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ state gbogbo ẹ̀yin ọlọ́pàá pátápátá ìyà ò gbọ́dọ̀ jí ọmọ Bobby yẹn gbé o torí pé wọ́n ní tá a bá ní kó kàn wá lè sọ inú ìlú ilé mi náà wà sọ̀rọ̀sọ̀rọ̀ sí lèmi náà ọmọ tó gbẹ̀ tí wọ́n ẹsẹ̀ ń bọ̀ ní jíǹjí ayé rẹ̀ ẹ wá lọ lu ọmọ yẹn ṣé fẹ́ mọ kó láyà jẹ ni ẹ fẹ́ kó ọmọ yẹn láyà jẹ ni kí ló dé tó jẹ́ pé ògo tó bá jáde nínú Ìbàdàn yìí àwọn ọmọ Ìbàdàn náà láfẹ̀ẹ́ mọ bí ògo yẹn ó ṣe tẹ̀rì láfẹ̀ẹ́ panú ògo yẹn kí ló dé táwọn ń sọ́pọ́tì ògo tó jẹ́ pa máa ń bògo jẹ́ ni kí ni ọmọ Bobby yẹn ò bá ṣe fún yín. tẹ́bá ní pé ó dìfẹ́mù kárátà yín ó ṣe cyberbullying ẹ̀ẹ́dẹ̀ gba police station lọ́tọ̀ lọ rìpọ́ọ̀tì náà tó fi wá jẹ́ wípé gbogbo ògo tó bá ń jáde bọ̀ ní Ìbàdàn kò sí bẹ́yìn ó ṣe fọwọ́ fà lọ́wọ́ sókè àfi pé kí tògo yẹn sàmọ́ káyé ògo yẹn bàjẹ́ àfẹ̀yìn Ọlọ́run fẹ́ bayọ̀ yín jẹ́ ni. kí lẹ́nu ọ̀nà ọmọ yẹn fún ṣé fẹ́ mọ kóru ọmọ yẹn láyà jẹ ni ọmọ tó ẹsẹ̀ ń jí bọ̀ tó yẹ kẹ́ ẹ fà lọ́wọ́ sókè tó yẹ kẹ́ ẹ ràn lọ́wọ́ àwọn ọmọ tó yẹ kẹ́ ẹ wọ́ mọ́ra kẹ́ ẹ fọ̀rọ̀ tán ọmọ yẹn ṣe pé ẹ rí bẹ́ẹ̀ pé kò rí bọ́ ṣe ń wò lọ́nà yẹn ṣé tipátipá náà fi ń ṣe tèèyàn ni Ọlọ́run fẹ́ bayọ̀ yín jẹ́ ni. Raji Halima Abiola only he should also caution himself with the way he talks. He may be saying the truth, but he has to apply wisdom and stop cursing people. Olalekan Adesina, instead of you to caution him when he was abusing people, but you felt it was a style in making. Freedom of speech is guaranteed, but what will happen after it is not guaranteed. Gbenga Adeyaolu, my issue is if it were true, who was doing the video? Because if it were true, they wouldn't have allowed videos. But I am a Pasuma fan, but how manager was able to do videos? Taufik Abiola Oladele, only I swear nobody from Taye Currency did this. It's a planned work of this Bobby. Who is doing video there? They want to treat you fuck up and doing the video. They are not a fool. You can only cry out that they beat you. They will take you to where nobody will see you. They truly want to beat you because of the celebrity that they are fighting for. That if they truly want to beat you because of the celebrity they are fighting for. Sheikh Mohammed Oluwani Shalani, Taye Currency should be responsible for this. Should I show evidence? Dadin Kocha Karim ni Taye Currency, caution your thugs. Lack of education and too much of weed is affecting them. Okpayemi, but he always talk as if nothing will happen. Shedrak Adelanini, they should arrest Taye Currency. Adeyemi, please, if you are not Pasuma fan, don't come to this page and write nonsense, because what Taye is doing now is rubbish. Taye boys,
They abuse Pasuma. Taye not caution them. But if anyone abuse Taye, we send his boys to attack them. Some of you saying on comment that what he's doing is going by this time. Oganla family start now. Everyone will cry up and down. Olamaja sunkún. Olaidolu Ashun Alado, just leave them. They will soon see their result very soon. Díẹ̀ náà rèé o lára àwọn nǹkan tó ń lọ lórí ọ̀rọ̀ Bobby, Taye Currency àti Pasuma. Ẹ̀yin èèyàn wa, kí lè rò tiyín? Àwọn èèyàn náà ti drop comment wọ̀nyí. Kí lè rò tiyín? Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.